Àwọn onídàájọ́ orí Kokanlelogun láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Àwọn ọkùnrin Israẹli sì ti búra ní Mispe pé ẹnìkan nínú wa kì yóò fi ọmọbìnrin rẹ̀ fún Benjamin lé aya. Àwọn ènìyàn náà sì wá sí Betieli, wọ́n sì jókòó níbẹ̀ títí di àṣálẹ́ níwájú Ọlọ́run. Wọ́n sì gbé ohùn wọn sókè, wọ́n sì sọkún gidigidi. Wọ́n sì wí pé, Olúwa Ọlọ́run Israẹli, èéṣe tí ó fi rí báyìí ní Israẹli, tí ẹ̀yà kan fi bùkún lí òní nínú àwọn ènìyàn Israẹli. Ó sì ṣe ní ijọ́ kejì, àwọn ènìyàn náà dìde ní kùtùkùtù òwúrọ̀. Wọ́n sì mọ pẹpẹ kan níbẹ̀, wọ́n sì rú ẹbọ sísun àti ẹbọ àlàáfíà. Àwọn ọmọ Israẹli sì wí pé, ta ni ó wà nínú gbogbo àwọn ẹ̀yà Israẹli tí kò bá ìjọ gòkè tọ̀ Olúwa wá? Nítorí pé wọ́n ti búra ńlá ní ti ẹni tí kò bá tọ̀ Olúwa wá ní Mispe, wípé pípalẹ̀ a ó pa. Àwọn ọmọ Israẹli sì káàánú nítorí Benjamin arákùnrin wọn, wọ́n sì wí pé, a ké ẹ̀yà kan kúrò ní Israẹli lé òní. Àwa ò ha ti ṣe ní ti obìnrin fún àwọn tí ó kù. Àwa sá ti fi Olúwa búra pé àwa kì yóò fi àwọn ọmọbìnrin wa fún wọn lé aya. Wọ́n sì wí pé èwo ni nínú àwọn ẹ̀yà Israẹli tí kò tọ̀ Olúwa wá ní Mispe? Sì kíyèsí, kò sí ẹnìkan ní ibùdó tí ó ti Jábésì Gileadi wá sí ìjọ. Nítorí nígbà tí a ka àwọn ènìyàn náà, sì kíyèsí, kò sí ẹnìkan níbẹ̀ nínú àwọn ará Jábésì Gileadi. Ìjọ sì rán 6,000 ọkùnrin nínú àwọn akọni síbẹ̀. Wọ́n sì fi àṣẹ fún wọn pé, ẹ lọ, ẹ sì fi ojú idà kọlù àwọn ará Jábésì Gileadi pẹ̀lú àwọn obìnrin àti àwọn ọmọ wẹrẹ. Èyí yìí ni nǹkan tí ẹ̀yin ó ṣe. Gbogbo ọkùnrin àti gbogbo obìnrin tí ó ti mọ ọkùnrin lé ẹ̀yin ó parun pátápátá. Wọ́n sì rí 400 wúńdíá nínú àwọn ará Jábésì Gileadi tí kò tí mọ ọkùnrin nípa ìbádàpọ̀. Wọ́n sì mú wọn wá sí ibùdó ní Ṣílò tí ó wà ní ilẹ̀ Kénáánì. Gbogbo ìjọ sì ránṣẹ́ lọ bá àwọn ọmọ Benjamin tí ó wà nínú òkúta Rímónì sọ̀rọ̀, wọ́n sì fi àlàáfíà lọ̀ wọ́n. Benjamin sì padà lé àkókò náà, wọ́n sì fún wọn lé obìnrin tí wọ́n dá sí nínú àwọn obìnrin Jábésì Gileadi, ṣùgbọ́n síbẹ̀ wọn kò sì kárí wọn. Àwọn ènìyàn náà sì káàánú nítorí Benjamin, nítorí pé Olúwa ṣe aláfo nínú àwọn ẹ̀yà Israẹli. Nígbà náà lé àwọn àgbà ìjọ wípé, kí ni àwa ó ṣe ní ti obìnrin fún àwọn ìyókù? Nítorí pé a ti pa gbogbo àwọn obìnrin run kúrò ní Benjamin. Wọ́n sì wí pé ilẹ̀ ìní kan yóò wà fún àwọn tí ó ti sálà ní Benjamin, kí ẹ̀yà kan kí ó má bàa parun kúrò ní Israẹli. Ṣùgbọ́n àwa kò lè fi aya fún wọn nínú àwọn ọmọbìnrin wa, nítorí tí àwọn ọmọ Israẹli ti búra wípé ègún ni fún ẹni tí ó bá fi aya fún Benjamin. Wọ́n sì wí pé, kíyèsí, àjọ Olúwa wà lé ọdọọdún ní Ṣílò, ní ìhà àríwá Betieli, ní ìhà ìlà oòrùn ti òpópó tí ó lọ sókè láti Betieli lọ títí dé Ṣékémù, àti ní ìhà gúúsù ti Lebona. Wọ́n sì fi àṣẹ fún àwọn ọmọ Benjamin wípé, ẹ lọ kí ẹ sì bà sínú ọgbà àjàrà, kí ẹ sì wò sì kíyèsí, bí àwọn ọmọbìnrin Ṣílò bá jáde wá láti jó nínú ijó wọn nì, nígbà náà ni kí ẹ̀yin kí ó jáde láti inú ọgbà àjàrà wá, kí olúkúlùkù ọkùnrin yín kí ó sì mú aya rẹ̀ nínú àwọn ọmọbìnrin Ṣílò, kí ẹ̀yin kí ó sì lọ sí ilẹ̀ Benjamin. Yóò sì ṣe, nígbà tí àwọn bàbá wọn tàbí àwọn arákùnrin wọn bá tọ̀ wá wá láti wíjọ́, àwa ó sì wí fún wọn pé, ẹ ṣàánú wọn nítorí wa, nítorí tí àwa kò mú aya olúkúlùkù fún un rí ogún náà, bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀yin lé ó fi wọ́n fún wọn. Nígbà náà ni ẹ̀yin ìbá jẹ̀bi. Àwọn ọmọ Benjamin sì ṣe bẹ́ẹ̀, wọ́n sì mú aya gẹ́gẹ́ bí iye wọn nínú àwọn ẹni tí ń jó. Àwọn tí wọ́n mú lọ, wọ́n sì lọ, wọ́n padà sí ilẹ̀ ìní wọn, wọ́n sì kọ́ ìlú wọn nì, wọ́n sì jókòó sínú wọn. Nígbà náà ni àwọn ọmọ Israẹli sì lọ láti ibẹ̀, olúkúlùkù ènìyàn sí ẹ̀yà tirẹ̀ àti sí ìdílé tirẹ̀. Wọ́n sì jáde láti ibẹ̀ lọ, olúkúlùkù ènìyàn sí ilẹ̀ ìní tirẹ̀. Ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Israẹli, olúkúlùkù ń ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀.